Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Kábíyèsí o. Praise the Lord. Amen. Jaja 2. Ooni Ilé-Ifẹ̀. Ooni gbogbo Yorùbá. Bàbá gbogbo everybody worldwide. Àwọn lókàn láti wá mú ọmọ wọn. Ọmọ wọn ló wá mú. Tí a bá fẹ́ mú ọmọ ẹ̀ ṣó ń bẹ̀rẹ̀ fẹ́. Torí náà, I will hand over to my father. Torí àwọn bàbá sọ pé ẹnu àwọn ti gbó tó ṣe bí òwe. Adéyẹyẹ gbóhùn mi, ìyá ti dé. Ọ̀jájá gbóhùn mi o. Ìyá ti dé. Ìyá ti dé o. Ìyá ti dé olómi gbogbo bábò. Ìyá ti dé olómi àbúrú abẹ́. Omi owó rìbá, omi owó rìbá níbẹ̀. Ilé láàrin, ilé adé kejì, ilé láàrin, ilé láàrin o. Ilé Ẹ bá mi ṣe kábíyèsí o. Bẹ́ẹ̀ni bínú sí mi púpọ̀. Mo fẹ́ kọ orin kan, ó dẹ̀ ní ìtura fún mi. Alága ti kọ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀dẹ̀ ti túbẹ̀ yẹn lórí mi. Àtúntò kọ lẹ́nu ní sí ẹ̀bá mi. Ẹni bá wò yóò yẹ ẹgbẹ́ Jésù sókè. Olórí àgbà Margaret Ogunwusi nítorí ẹ̀wọ̀n fi kọrin ẹ̀ ẹ̀ tó bá rò dáadáa tó bá mú ní ní ẹ̀ bàbá kọ́ dáadáa ẹ̀ jẹ́ kákọ́ lẹ́ẹ̀kan sí i. Ó yẹ ẹgbẹ́ Jésù sókè. Ẹgbẹ́ Jésù sókè. Ẹni bá wò ó yóò yẹ. 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 Ẹgbẹ́
mo sínú Versace. And according to the word of God, we will not mourn like unbelievers. And so we won't observe any minute silence. Instead, we are going to celebrate her. I want us to stop every discussion for now. God will bless you. So what we are going to do for a mother in a million times is to put our hands together. Celebrate a woman of God. We can do better. We can do better. Let's celebrate her. She came, she saw, she fought, she conquered, and now she's resting. May her soul and all other departed souls continue to rest in perfect peace. You want this one to stand up here? And you want to stay away from it. Ọ̀kan lára àwọn fọ́tò tí wọ́n yà sílẹ̀. Wọ́n ní ọmọ ọba tèmi tọ́gbẹ́ Adéṣẹ́gun kò ní fàyà. Àwọn tó kù ọjọ́ àyàn síra wọn. Thank you, ladies and mommies. Please be seated. We are privileged to have Kábíyèsí coming to ask for our daughter's hand in marriage. Nínú mi dẹ́ ẹ̀kọ́ sí. Kí ni reason? Torí kọ́ ọlọ́run fún alọ́mọ ẹ̀tọ́. She's not just beautiful. She's not fair. She's not mere. She's not secret. She's not current. She's beautiful. She's brilliant. She's brave. She's loyal. She's powerful. She's careful. She's powerful. She's not cool and collect. Tọ́pẹ́ is beautiful. Very diligent. Tantalizing. Very fruitful. The combination of brain, beauty, and simplicity. Àgọ́wé láti wá. Ẹ tí ò bá mọ̀ ní tí àgọ́wé wà. Ó lọ Google ẹ̀. State wa náà ń pè ní gateway to civilization and progress. Òun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni ló ń bá wa pè. Màmá olóríire. Abiyamọ níjọ́ tí lè kọ abiyamọ níjọ́ tí lè fà. Olóríire tó bí ọmọ rere. Wọ́n kú wọn kú, ẹ̀yin wọn ò bàjẹ́. Máa ń bí olóríire. Ìtẹ̀mọ́ tí bá sọ nípa màmá yìí. Màmá tó mọ Jésù ló lọ́yà yẹn. Standing in the gap every time for these children, the Lord will bless you, mommy. Amen. She looks so much like my mother, and I keep telling her. Mami, nídìílé bàbá, nídìílé ìyá, ẹbí Pàtàríyù ni wá, ẹ̀jẹ̀ ìjàmọ̀lúsà ti wá. Àwọn ìjáde rárá, street to street náà ti ṣe ìyàwó, àgọ́ ìwòye làwa náà. Kí wá lọ́dẹ tá a gbà? Gẹ́gẹ́ báwọn kábíyèsí ṣe propose pé Monday morning kí ló dá gbà? Hello, Bonisi. Olùmọ̀ ṣe ní ṣàmọ́ tẹ̀lé.
náà wá fẹ́yàwó wọ́n wá mú ọmọ wọn ni wọ́n wá mú ọmọ wọn sọ́dọ̀ wọ́n máa tọ́jú ẹ̀. Àdúgbò máa ṣe ìta ìṣe that is tradition. Àti mọ ẹbí bàbá àti ẹbí ìyá. Èmi náà ń gbọ́ òórùn. Nígbà tí grandma ti wọlé mo ti ń gbọ́ òórùn rárá pé ìfẹ́ ló ń gbé wọn. Nígbà wọn rí àwọn ní àtúntàdé wọn ní ẹ bá ṣe ti àǹtí ẹ ti mọ̀ pé wọ́n wọṣọ ìfẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ni ọlọ́run láti ń padà fún bàbá wa sọ. Ẹ jẹ́ ká mọ̀. Bí a bá jọ òun lé ilé mi tó ń tẹ̀wá bí afẹ́mọ̀ ní yàrá. Shout a big hallelujah. Mo kúnlẹ̀ fọ́ba, mo sì kí jòyè o. Mo kúnlẹ̀ fọ́ba, mo sì kí jòyè o. Adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Mo kúnlẹ̀ fọ́ba, mo sì kí jòyè o. Bàbá ni mo wà lónìí o, bàbá ni mo wà o. Ọ̀jájá tù, ìfẹ́ láyá. Johnson Adéṣẹ́gun láti àgọ́ ìwòye àwa nítorí ọmọ tiwa tó máa jẹ ọmọ tiwa ó tiẹ̀ ti di ọmọ tiwa Princess Tèmítọ́pẹ́ Mọ́rẹ́níkẹ́jì Adéṣẹ́gun. A rí àwọn attribute wọn lára princess. A rí wípé princess tiwa ó wà able, ó wà beautiful, ó wà cautious, ó wà diligent, ó wà elegant, ó wà fantastic, ó wà hilarious, ó wà intelligent, ó wà jovial, ó wà magnificent, ó wà noble, ó wà obedient, ó wà perfect, ó wà timely, ó wà unique, ó wà sensationally sassy. Ó ní gbogbo wá ṣe wá dìde ní ìfẹ́. Ṣùgbọ́n kí nígbà wà tí àwọn náà máa ń ṣe nílé tiwa nítorí pé ọmọ Ọlọ́run ni wá. Àwọn bá àdìyà máa fẹ́ gbé gbogbo ayé. Méje. Màmá tó pretty nígbà tí mo rí màmá tó ṣe dàgbà tó yìí tí wọ́n tún fáìn báyìí mo fọ́ torí tí bá ti rí fáìn màmá wo máa ń fọ́ ó yá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí bá ti rí màmá tó dára mo máa ń fọ́ ó màmá lè rí yẹn o èṣù pé wọ́n kò ṣe é gbé o màmá lè rí yẹn màmá lè rí yẹn èṣù pé wọ́n kò ṣe é gbé èṣù pé wọ́n kò ṣe é gbé o.
Yours sincerely, the entire family. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba ló dé tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.